Ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ ètò Agogo Ayo, abala ìròyìn náà la kán lù báyìí lórí ètò yìí fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ, kókó inú ìròyìn tí a ní fún yín lónìí rèé. TIMI DAKOLO ṣe àfihàn ìyàwó rẹ̀ nínú fídíò orin rẹ̀. Mi ò lè fẹ́ ọkùnrin ahun, ọmọ IYASARA ló sọ bẹ́ẹ̀. sọ̀rọ̀ ìwúrí fún àwọn omidan tó làmìlaka. Ọmọbìnrin ọmọ ọdún 7 kárùn látọ̀dọ̀ olùṣọ́ àgùntàn. Ẹ wá nǹkan fìdílé ká gbádùn ìròyìn tòní lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́nulọ́lọ́ yìí ni olórin ìfẹ́ ní TIMI DAKOLO pàdé àpòpọ̀ pẹ̀lú alákòóso orin ní Clarence Peters fún fídíò orin ìfẹ́ rẹ̀ ìyàwó mi tí wọ́n yà nípínlẹ̀ Ògùn orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes-Benz táyé àtijọ́ kan. Fídíò orin náà ṣe àfihàn TIMI àti ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó nínú èyí tí wọ́n ti ṣe àfihàn ìrìn àjò wọn nígbà ìṣòro àti nígbà ìdùnnú. Nígbà tí TIMI sọ̀rọ̀ nípa fídíò orin náà, ó sọ wípé òun ti fẹ́ ṣe fídíò orin ní ti ìbílẹ̀ tí yóò dùn tí ìyàwó òun yóò sì kópa nínú rẹ̀ látọdún pípẹ́ nítorí pé ìyàwó òun gangan ló fún òun ní ìmísí orin náà. Orin yìí jẹ́ ọ̀kan lára àwọn orin tó wà nínú àwo orin TIMI tó ń bọ̀ lọ́nà eléyìí tó pè ní Love and Consequences. Ọmọ Adinara Emmanuela IYASARA jẹ́ òṣèrébìnrin tó dángájíá tó ní ẹ̀bùn pàtàkì pẹ̀lú ẹwà tó tàn dáadáa. Òyìnbó ẹnu rẹ̀ náà kò sì ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn rárá. Lọ́dún 2011, ó fi orúkọ sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ ní Royal Arts Academy tí Song dá sílẹ̀. Ó sì tayọ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó dára jùlọ nígbà tirẹ̀ pẹ̀lú ìwé ẹ̀rí tó ṣe é mú yangàn. Arẹwà obìnrin náà wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni lọ́lọ́ yìí, ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun ò lè gba ìwà àrífín, irọ́, ìpanilára àti ìgbéraga látọ̀dọ̀ ọkùnrin kọ́kùnrin tó ń bá ń fẹ́. Wọ́n máa fi hàn wípé àwọn ọkùnrin kọ̀ọ̀kan máa ń rí obìnrin tí wọ́n bá ń fẹ́ fín nínú èyí tí wọn yóò ti máa sọ̀rọ̀ burúkú sí i lójú àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ̀, àti wípé òun ò fẹ́ ọkùnrin tí yóò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá tí kò sì ní fẹ́ tọrọ àforíjìn tó bá ṣẹ̀. Òṣèrébìnrin náà tún wá wípé òun máa nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan gẹ́gẹ́ bí obìnrin, ó sì yẹ kí ọkùnrin tóun bá ń fẹ́ mọ̀ wípé òun nílò àwọn nǹkan kọ̀ọ̀kan láì wulẹ̀ béèrè lọ́wọ́ òun. Nítorí náà òun ò jẹ́ súnmọ́ ọkùnrin tó bá láhun rárá. Òṣèré Nollywood ní ti fi hàn wípé eré sinimá nìkọ̀ọ̀kan ni òun mọ̀ ṣe o. Ó tún mọ bí wọ́n ṣe máa ń sọ ọ̀rọ̀ ìwúrí fún àwọn tó nílò rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe gba orí ẹ̀rọ Instagram rẹ̀ lọ tó sì fi èròǹgbà rẹ̀ hàn nípa àwọn omidan. Ó ṣe àkàwé àwọn obìnrin pẹ̀lú èso, ó sì fi hàn wípé àwọn obìnrin dàbí èso orí igi nínú èyí tí àwọn tó dára jùlọ ti wà ní òkè téńté lórí igi náà. Ó sọ wípé àwọn ọkùnrin ò fẹ́ gúngi láti ká àwọn tó dára lókè nítorí kí wọ́n má bàa ṣubú, wọ́n sì máa ń padà mú àwọn tó rọrùn láti ká. ní ìwà yìí ló máa ń mú kí àwọn èso tó wà lókè téńté máa lérò wípé nǹkan ń ṣe àwọn, ṣùgbọ́n tó jẹ́ wípé ènìyàn dáadáa ni wọ́n sì gbọ́dọ̀ dúró de ọkùnrin gidi tó ní ìgboyà láti gungi dókè nítorí ìfẹ́ tí wọ́n ní sí àwọn ohun tó jẹ́ ojúlówó. Lẹ́nulọ́lọ́ yìí ni Sunday Akíntayọ̀ tó jẹ́ olùṣọ́ àgùntàn nínú ọ̀kan lára àwọn ìjọ tó kọ́kọ́ dé orílẹ̀-èdè Nàìjíríà fi àrùn kan táwọn olóyìnbó ń pè ní Staphylococcus kan ọmọbìnrin ọmọ ọdún 7 kan. A gbọ́ wípé Sunday ti máa ń fi ojoojúmọ́ tìka bọnú nǹkan ọmọbìnrin ọmọ ọdún 7 náà, ó sì bá fá irun ojú rẹ̀. Lẹ́yìn tí ìyá ọmọ náà wá bá àtọ̀ ọmọkùnrin lára ọmọ rẹ̀ nígbà tó ń wẹ̀ ẹ́ lọ́wọ́ ni ó tó tọ̀ àwọn ọlọ́pàá lọ táwọn náà sì bẹ̀rẹ̀ ìwádìí. Àwọn ọlọ́pàá fi páńpẹ́ ọba mú olùṣọ́ àgùntàn Sunday, wọ́n fi ẹ̀sùn ìpanilára aláìlẹ́tọ̀ọ́ kàn lẹ́ẹ̀mejì. Adájọ́ àgbà ìyáàfin Dèmí Àjàyí sì kọ Ìgbòho fún un. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. TIMI DAKOLO ṣe àfihàn ìyàwó rẹ̀ nínú fídíò orin rẹ̀. Mi ò lè fẹ́ ọkùnrin ahun, ọmọ IYASARA ló sọ bẹ́ẹ̀. sọ̀rọ̀ ìwúrí fún àwọn omidan tó làmìlaka. Ọmọbìnrin ọmọ ọdún 7 kárùn látọ̀dọ̀ olùṣọ́ àgùntàn. Àwa jù bẹ́ẹ̀ lọ lórí abala ìròyìn lórí ètò yín ètò Agogo Ayo fún tòní. Ètò sì ń tẹ̀síwájú.